Salamun alayka ya habibi Nurallahi Mustafa yayi ẹ máa gbọ́ Salamun alayka ya malazi ya mahbubali ó yẹ wálé. Annabi Muhammadu Rasulullahi sallallahu alayhi wa sallam. ẹ̀yin tèmi tẹ́ ń yọ̀ǹbọ̀ Annabi Muhammadu sallallahu alayhi wa sallam. àwa tá a torí Muhammad wá síbí sallallahu alayhi wa sallam. tá a torí Adéwálé Muhammadu wá síbí tá a torí Mustapha Muhammadu wá síbí sallallahu alayhi wa sallam. tá a torí Yasi Muhammadu wá síbí sallallahu alayhi wa ẹ sallam. bá ń ju wá sókè kẹ́ yọ̀ǹbọ̀ Annabi Muhammadu dáadáa. sallallahu alayhi wa sallam. ó tún sọ̀rọ̀. Ọlọ́run ọba tèmi nìkan Allah. a tún ti dé lọ́dún yìí nítorí ìfẹ́ Muhammadu mi ni. sallallahu alayhi wa sallam. a tún wá lọ́dún yìí nítorí ọ̀rọ̀ Muhammadu mi ni. sallallahu alayhi wa sallam. a tún débí lẹ́ni nítorí ìfẹ́ Rasulullahi mi ni. sallallahu alayhi wa sallam. Ànábì Muhammadu ìfẹ́ ayé mi Muhammadu sallallahu alayhi wa sallam. ojú mi Muhammadu sallallahu alayhi wa sallam. alábàárò Muhammadu sallallahu alayhi wa sallam. ayé mi ni Muhammadu sallallahu alayhi wa sallam. nítorí ó pọ̀ nínú ìṣẹ̀dá ayé sallallahu alayhi wa sallam. bíbí Ànábì ìyanu ni sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ Ànábì ìyanu ni sallallahu alayhi wa gbígbà sallam. Kùránì ìyanu ni sallallahu alayhi wa kíkà sallam. Kùránì ìyanu ni sallallahu wíwọ alayhi wa sallam. Kùránì rẹ̀ ìyanu ni sallallahu alayhi gbígbà wa sallam. sílámù rẹ̀ ìyanu ni sallallahu alayhi wa sallam. Ànábì lọ́pọ̀ tí gbogbo wa ò lè jẹ tán. sallallahu alayhi wa sallam. Ọlọ́run wá wọ lọ́mọ Muhammadu mi má jẹ́ àfọdún eléyìí ṣòpin àmín. ẹ̀wẹ̀rọ nítorí Muhammadu sallallahu alayhi wa sallam. abẹ́rẹ́rò nítorí Muhammadu tó bá jẹ́ bẹ́ẹ̀ níwọ náà fàtúbọ̀ tán rẹ bá ń yọ̀ǹbú ẹ̀ kó máa pọ̀ nínú etí. sallallahu alayhi wa sallam. ṣànàbí ọ̀pọ̀ létí tó ní sallallahu alayhi ṣé wa kò sallam. tóbi tó ní sallallahu ṣé alayhi kò wa pọ̀ sallam. nílẹ̀ bí omi òkun sallallahu ni. alayhi wa sallam. Ànábì ni ó gbá mi gbàràn tèmi tó bá dà láyìíra Rọ̀ṣúlù ni ó gbà mí gbàràn tèmi tó bá dà láyìíra Káríọlá ni ó gbà mí gbẹ̀bí mi tó bá dà láyìíra Mustapha ni ó gbà mí gbàràn mi tó bá dà láyìíra. Sórí lẹ́ni ìṣẹ́jú díẹ̀ péré tí mo fẹ́ lò níbí torí mo ti lọ ṣe tínkù lè tún star kí n tó débí àmọ́ ìṣẹ́jú díẹ̀ tí mo fẹ́ lò níbi ọmọ táyé bí ẹ kò máa sọ yí pé bàbá Sheikh Ahmed Al-Mukhtar olólùfẹ́ ànábì ni bá ń sọ pé Mukhtar ń jọ lànàbí falala Aliuda ń jọ lànàbí falala. Sọ pé Mukhtar ń jọ lànàbí falala Aliuda ń jọ lànàbí falala. Ó yá mọ̀ pé Muhammad Rasulullah, 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 Rasulullah. Ó yá tani fẹ́ Muhammadu kó nawọ́ ẹ̀ sókè. Èmi fẹ́ Muhammadu mo nawọ́ mi sókè o. Àríjọ yín o, àríjọ Muhammad lára yín. Ṣọ́ni bàtà bá kọ wò sùn omi kẹ́ tó jó. Ó yá tani fẹ́ Muhammadu kó jíjó ànábì. Èmi fẹ́ Muhammadu mo jíjó ànábì. Èmi fẹ́ Muhammadu mo gbé bọ́dì sókè o. Èmi fẹ́ Muhammadu mo jíjó ànábì. Ó tó fún mi yóò tó láyé mi mo gbé bọ́dì sókè o. Èmi fẹ́ Muhammadu mo jíjó ànábì. Mo bí wò sọ bẹ́ẹ̀ sọ pé Aminatu lórúkọ mi náà.
ó ti ṣiṣẹ́ lẹ̀